bàbá wa As-Saqafi máa ń sọ wípé As-Saqafi ahlan wa sahlan bis-Saqafi ahlan wa sahlan bis-Saqafi ahlan wa sahlan Shaykhu As-Saqafi ahlan wa sahlan Shaykhu As-Saqafi. أهلا وسهلا شيخ الثقافي أهلا وسهلا شيخ الثقافي أهلا وسهلا شيخ الثقافي أهلا وسهلا شيخ الثقافي قد أوصيت ماجدا ونلت إنزا أهلا وسهلا شيخ الثقافي أهلا وسهلا شيخ الثقافي أهلا وسهلا شيخ الثقافي قد نلت ماجدا وأوصيت إنزا أهلا وسهلا شيخ الثقافي أهلا وسهلا شيخ الثقافي أهلا وسهلا شيخ الثقافي وأوصيت عيسى ونلت مجدا من دليل رب الأنام. اللهم صل على محمد يا رب صل عليه وسلم به بسيدنا محمد نور البدر الهدى متام من قلبي يئن إلى محمد ما زال من وجد متيم من يبيب سوى محمد خير الرسول نبي المقارب شوق المحب إلى محمد أبونا ثم به تقاسم على سماء سماء محمد جبريل قال له تقدم أرجو شفاعة من محمد لو كنت أرتكب المحرم من جاء وملجأنا محمد يوم الأوان به تخاصم ولجند إن غزا محمد منه ملائكة تساوم ودين أزياره محمد والكفر أبطله فهدم صلى الإله على محمد وآل كلهم وسلموا محمد رسول الله أيا إله الوراء الله ويا ربي الأولى الله فاسلنا شيخنا أبدا لبدا يزالولا يا إله الورى ويا رفيع الأولى الله إبسلنا شيخنا الله أبدا لبدا يزالولا الله ويا مجيب دعاء ويا كريم العطاء أكرم لنا شيخنا الله بدل باتايزا الله يا ربي بالمصطفى الله بلغ مقاصدنا واغفر لنا محمد أريد يا واسع لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف آمين. أجاسي آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين. olóríire ẹ sílé olóríire o ẹnáwó tó yín sókè pé Allahumma salli Allahumma salli ala sayyidina Muhammadin ala sayyidina Muhammadin wa ala alihi wa ala alihi wa ashabihi wa ashabihi wa sallim wa sallim. àmín. Àmín ya Allah. Mo kí àwọn àlùfáà látòrí mísánà àsìlẹ̀ tọ́kẹ́wó sílàlé sàláàtì gbòròrò ọlọ́run. Mo kí gbogbo yín ọlọ́gbà mi kí ẹ̀kọ́ àpọ́nlé ọlọ́run ní lára mi ọlọ́run bàbá mi pa ilé. Mo kí President Oríyọmí Fans Club lọ́gbà kí ẹ̀kọ́ àpọ́nlé ṣe. Wọ́n kí mísánà ní special. Máa ń sàbí àbá òun fàmí àsọ̀dámà. Ọmọ tó bá jẹ bàbá rẹ̀ kọ̀ lábòsí lónìí. Bàbá tó bí yín lẹ́yìn tí ń sọ wípé àwa ń bẹ nínú ẹni tẹ́wò làwa ń bẹ nínú ẹni tó wo bàbá pé bàbá yìí ni a fẹ́ yọ. Pé èèyàn bá sì mọ́ lọ́bá tó rí pé ìwọ́n náà ti wọ́n mọ̀ tó ọ̀mẹ́ni tó lójú ẹ lọ ó kàn fẹ́ sáré kú ni. Lóòótọ́ ló di 52 years tí mo ti ń ṣe wáàsí. Ṣùgbọ́n wọ́n tẹ́ mi ń ṣe 52 years yẹn bàbá ti ṣe 67. Ẹ̀yin náà mú distance tó wọ̀ láàrin ara wọn. Lẹ́yìn ọdún márùn-ún jẹ́ ti ṣe 67 lèmi tó ṣe 52. Ẹgbẹ́ ọdún márùn-ún kan 67. Automatically, ó kún ọdún tí mẹ́rin tí ń wọ́sọ ìrògbò látara wà ó. Bí bàbá ṣe wá ń ṣe dáadáa tó wọ́n rí mi kí wọ́n fò wọ́n tí ẹ máa ń sọ pé kódà wọ́n tún fẹ́ràn mi débi pé wọ́n láwọn ọ̀pọ̀dọ̀ kó wà sí ẹlòmí inú ilé àwọn tí wà sí sàkọ̀fí lọ. Ẹ wo orú ìfẹ́ yẹn Ọlọ́run bá mi kò ní dáyín padà sẹ́yìn. Àmín. Gbogbo ọlá tí bàbá nílé mi kékeré ló máa jẹ́ nínú ìtẹ́yìn ọmọ máa ní. Àmín. Mo kí ọlọ́gbà mi kí bẹ́ẹ̀ lọ. Àmín. Mo kí àfáwà ará ìlú. Al-Mahbubi. Àfáà ni tí sí àfáà tí lé bá dá. Torí ọ̀tọ̀ ni àfáà tí lé bá dá. Ẹ̀fà òun náà yóò lè bá pẹran. Ẹ bá pẹ́ díẹ̀ àwọn àfáà kan nìyẹn. Ọjọ́ àfáà wà yìí tíra àrùndù tó ṣe àwọn kò fún mi ojúlówò ní fún mi Ṣáhírù Rọ́dọ̀. ó gbà tó báyìí kíyàn lẹ́ tó mú kálàmù kó tó kọ nǹkan tí ẹ máa wo gbogbo àwọn nùpáàbù ní ẹ̀pọ̀ ìsì tí à wọ́n ilé ṣe torí pé òun fúnra rẹ̀ náà ni ó máa bàtàrà rẹ̀ jẹ́ lọ́wọ́ kọ̀yẹ́ kó wá báyìí òyìnbó ò lè tú ló lágbáwátá yóò bá òun lè tú tán nílé oní tí kan sàkọ̀ wọn ní ọdá àkọ́bá ní tú ó bá ń wá òyìnbó tó ṣe dédé àlóòrù tó bá nílé light light alódíyìn light inú ẹbí light àpùpà light ọlọ́run dẹ̀ sọ wípé
Lára bí ọmọ sọ pé àlàáfọ́jẹ́ alínúurú kàfí kọ́lé tí ẹ̀ lè fi náà sínú ọkọ̀. Automatically ànáwó ju láìtì lọ. Ẹ̀ ní ìmọ̀tẹ́ rẹ̀ ní fún òyìnbó. Kò sí. Ní ẹ máa wá ń bẹ̀rù pé ohun òní rí kankan sí inú ayé tó ń dáàbò wọn jàǹfààní. Ebi pé gbogbo èèyàn ní wọ́n á wo tíra yẹn ní ẹ̀mọ̀ pé kò sí akọ́ òun bẹ́ẹ̀ àti lórí gbogbo bí ọba máa wá ní ikú. Ọlọ́run ní jẹ́ ọ̀tẹ́ o. Wọ́n á tún gbogbo ẹbí Oríyọmí. Òkíká ìdí rẹ̀ jẹ́ ọ̀sọ́ra tó. Òkítáyé rẹ̀ bẹ́ẹ̀ sọ ní pé wọ́n ní ojú ọ̀sọ́ra. Olórí ìlú wọn náà. Wo ṣe wá sọ́ra bí ká ìdí rẹ̀ ọ̀dà bí ìdí ẹ̀gbẹ́. Ọlọ́run yóò bá fi àgbàríkà sí ti ẹ̀ náà. Ọmọ mi púpọ̀ ní Oríyọmí. Ó dàpọ̀ gbọ́dọ̀ bí ò fún mi ní nǹkan kan gbọ́dọ̀ pè ní kí n mọ́ wà torí mo bá ìwà àwọn ẹni Ọlọ́run lára rẹ̀. Bẹ́ẹ̀ ṣe rí rí, I was talented in body. Ẹ̀bùn tó lọ fún mi pọ̀ gan-an. Nígbà tí mo fi wà lọ́dọ̀, I am a footballer. Nígbà tí a ń sọ̀rọ̀ mẹ́sì ẹ̀mọ́ òpin tó lọ bá fún mi láǹfààríkà kìí ní ìbájú mẹ́sì lọ. Orí mọ̀ máa ń gẹ́yàn láti ojú lé mi lọ bóòlù. Mo sì gbá bọ́ọ̀lù fún Army Cantonment tó wà ní Ìkẹjà. Mo gbá bọ́ọ̀lù fún Telephone. Mo gbá bọ́ọ̀lù fún Fónò. Mo gbá àwọn stadium ní kìí sí pé bọ́yá bọ́ọ̀lù àmọ́ kọ́ lọ́mọ òpè lọ́nà mi. Architect ni mí tí mo máa ń ya plan lé tí mo máa tààrà tí má ti wọnú lẹ́kẹ̀ẹ́ tí bá ti wo fálù ẹ̀ pé architect tó sì kí ní ó kú lé mi. Electrician ni mí mo mọ conduit mo mọ surface. Bàbá pọ̀ gan. Bí mo ṣe tún wá rí náà ni bàbá boxer ni mí. Kìí ṣe boxer jẹ̀kúrẹ́kí o, mo jà fún mo ṣe Commonwealth ní 1970. Àwọn méjì, àwọn Christian, Regina Mondi ní Babalọ́sọ̀ láti jà. Ẹ mọ̀ pé nǹkan tó bá ti wá di ọ̀rọ̀ àwọn Christian Muslim ó ti dọ̀tẹ̀. Àwọn ọmọ àtàbà sọ pé Muhammad versus Jésù. Tọ́gbẹ̀rẹ̀ ìbá ìlú lọ dàmí lónìí, wọ́n mọ̀mọ́ tẹ́rẹ̀ bá tí wà láfẹ́ àríwá láàrín ìlú ọwọ́ ti bọ̀rọ̀ wà ilẹ̀ títà láàrín gáàrí ìpínlẹ̀ gbogbo ẹ̀rẹ́ ọkẹ́. Orí jẹ́ ọkùnrin bá kì mí yóò sí mi lù. Ó tún ní express kì mí lọ. Ọ̀tọ̀ Ọlọ́run gbogbo fún mi lọ́nà náà. Wọ́n máa gbọ́pọ̀ gbàpọ̀ kó lórí ríndì. Lẹ́dà tẹ́sì fún mi, ó wà nínú. Ní a rí lò bí àfá àjọ́mọ̀ lọ sàrákà lè ní tó bá bá mi inú àgbádá tó bá dọ́mi lọ́nà. Ní ilé bẹ́rù tí lóbi lù rẹ́wù. Ó sì wà bẹ́ẹ̀. Ṣé mo ti léwu kéwù? Mo ń kí Oríyọmí ní mo fẹ́ Olúwọlé Oríyọmí ní mo fẹ́ kí. Wọ́n ti kéwù. Bẹ́ẹ̀ ṣe tún wá rí mi yẹn. Akọrin ni mí tó dẹ́pọ̀. Tí n bá wá rí orin èèyàn tí ò bá ti fánù mi ìyá rẹ̀. Wọ́n wá rí orin Oríyọmí kan tó mẹ́kọ̀ọ́ dání ọwá jí gbé sílé o. Gbogbo ayé wá lérò pé mi ni mo ní. Oríyọmí sì pàdé mi tó yẹ kó máa hùwà bí ẹni pé máa wo lè ó wá fi respect yìí tí ìmọ̀ àjọ́nà mi tí ìdámà ìmẹ̀ tó kọrin yẹn mọ́sápá ọmọ kan ló kọrin tó dáa tó báyìí ọ̀tí kò kọ́ jìnà èmi wá fi kún
mo fi kún kí n kọ́. Bàbá láwọn fi kú. Orí ọdún sí kí bàbá ó kọ́. Kùlùkùlù sẹ́ odò tí bá lò ẹsẹ̀ o. Kùlùkùlù sẹ́ odò tí bá lò ẹsẹ̀ o. Ọ̀lẹ́mi èèyàn kò ní tọ́wọ́ tèmi bọ́. Èmi wá fi kún pé tèmi gangan kò má ní tọ́wọ́ ènìyàn bọ̀. Ẹ̀bàjẹ́ àdáwọ̀ pípàrà wa dúró. Kùlùkùlù sẹ́ odò tí bá lò ẹsẹ̀ o. Mo lẹ́nu èèyàn kò má ní tọ́wọ́ èmi bọ́ o. Tèmi gangan kò ní tọ́wọ́ ènìyàn bọ́. Ẹ̀bàjẹ́ àdáwọ̀ pípàrà wa dúró. Mo lọ níjọ́ kan, mo rẹ́gbẹ́ ẹyẹ wọn ń sára wọn lọ́pẹ́. Mo lọ níjọ́ kan, mo rẹ́gbẹ́ ikú wọn ń gúnra wọn lọ́pẹ́. Mo lọ níjọ́ kan, ọ̀rá wọn ààyè wọn yìnbọn mọ́ra wọn. Mo ní kí ló dé, wọ́n láwọn ṣẹ́ra wọn ló bá sábàbí. Ẹ bá ń sọ fún ọ, bàbá ṣẹ́ra wa. Ọ̀rẹ́ òde dùn, mo fẹ́ kẹ́ mọ̀. Bàbá ṣẹ́ra wa. Ọ̀rẹ́ òde dùn, mo fẹ́ kẹ́ mọ̀. Bàbá para wa. Àlóore tá a lè ṣe é fúnra wa. Bàbá para wa. Àlóore tá a lè ṣe é fúnra wa. Kò dìgbà tá a bá para wa. Ká tó lè dẹ́kun ìbàjẹ́ fúnra wa. Ìgbà tá a bá para wa. Ká tó lè dẹ́kun ìbàjẹ́ fúnra wa. Ọlọ́run ọ̀fẹ́ o, ẹ̀bàjẹ́ àpá tí kò tó lóbi bá. Kùlùkùlù sẹ́ odò tí bá lò ẹ̀ṣẹ̀. Kùlùkùlù yẹn kò má ní tọ́wọ́ èmi bọ́ o. Èmi gangan kò má ní tọ́wọ́ ènìyàn bọ́. Ẹ̀bàjẹ́ àdáwọ̀ pípàrà wa dúró. Sẹ́yìn láàánú ni tí mọ́tò bá pàjá kan, omi afẹ́ lè bọ́ lójú mi. Tí mọ́tò bá pàjá kan, omi afẹ́ lè bọ́ lójú mi. Lémi tọ́jẹ́ pé ìkànnà onígun kí n bá wọn gbé. Lémi tọ́jẹ́ pé ìkànnà onígun kí n bá wọn gbé. Ká má wá ìsàdá o, kí wáyọ̀ sí yàn pé òun ò fi ṣá. Ká má wá ìsọ̀bẹ́, kí wáyọ̀ sí yàn pé òun ò fi gùn. Ká má wá ìsọ̀gò, kí wáyọ̀ sí yàn pé òun ò fi gùn. Ká má wá ìsọ̀bọ̀n, kí wáyọ̀ sí yàn pé òun ò fi pa. Ká má wá ìsàdó olóró, kí wálé máa kó pé mo fẹ́ payé run. Ọlọ́run ọ̀fẹ́ o, ẹ̀bàjẹ́ àpá tí kò dòdò yìí mọ́. Ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ òye ẹ ti máa rí pé tèmi náà ti rùn mú ẹ. Bẹ́ẹ̀ni lẹ́ẹ̀ni. Àwọn ibi tó ti dúró tèmi fi mú, ibi tó ti dúró tèmi fi mú. Téèyàn bá ti rí ọpọlọ èèyàn àpòsíìtì ọpọlọ. Ó wá fi làákàrè pàdé mi jọ́nà wọ́n ṣàlàyé. Orin tẹ́ nǹkan yẹn jẹ́ lẹ́yìn lẹ́kọ́, èmi ni wọ́n máa kọ́. Ìwọ lọ́pọ̀ rẹ̀ pẹ̀lú gbólóhùn ayé ọ̀pọ̀ ọ̀ka. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Ọkọ lẹ́nu tó mẹ́ta ìpín Ọlọ́run ní jáde òkú ọmọ olúwa. Máa ń náwó orin tí ń bọ̀. Súnyájú ìdìnnà alátàkì ìdìnnà. Afárá àdáwò lè yá ní òde ní gíga. Orin tí ń bọ̀ pọ̀ fún ọgbọ́n. Mo sábà tẹríba tó ti tẹríba lọ. Inna tawadu amiri ìṣàdún mọ̀tẹ́kì. Wọ́n fi ní tẹ̀kí ìyáyìmá ààrẹ ẹ̀yẹ́kìkì. A tó fi mú àwọn ọmọ ẹni Ọlọ́run bá tẹ̀lé ọ. Kó tí wọ́n gbé àgbégbé ọmọ àdígbà ọ̀. Àmín. Ikú tó yáwó ò ní pa ọ́. Ẹjọ́ sí ní. Ẹni bá ń fẹ́ Ọlọ́run ó fẹ́. Àmín. Ẹni tí ó bá fẹ́ Ọlọ́run ní fẹ́. Àmín. Ẹni bá fẹ́ rí Ọlọ́run yóò rí. Àmín. Ẹni tó bá lọ́wọ́ ní rí Ọlọ́run ní rí. Àmín. Ọkọ̀ ẹ̀yẹ náà ló ní fún olè ẹbá mi ká sí. Láàrín ìdára. Ọlọ́run kò fẹ́.
ìlú pàpà ẹ̀rù ẹ̀tí ìlú torí ọdún ẹ̀yìn tí wọ́n sí ìyẹ́ òtí ìyọ́dá mo fẹ́ máa fi hàn ìdí akọrin ní ọlọ́run ẹ̀rẹ̀ jí ní ilẹ̀ ṣùgbọ́n kí n tó lọ sídi nǹkan tẹ́ẹ̀fẹ́ ẹgbẹ́ lọ ní tẹ́ẹ̀fẹ́ ta ló ṣe tán kún náà yìí òsì ọ̀dá kòkúrú tàlọ́fẹ́ dí èèyàn títí ayérayé tó sì tó fẹ́ dí èèyàn lọ́rùn ìyẹn pọ̀ nílẹ̀ tọ́bá tẹ́pẹ́ bẹ́ẹ̀rẹ̀ bá ṣe jẹ́ márùn-ún yùrìdì mọ́lítà ìdínà ní fàlíyàdà àníwò táwà ní yùrìdì mọ́lítà ìdínà ní fàlíyàdà àníwò táwà ní فليسر صومهم بصوم إن العين صفاني فليسر صومهم بصوم إن العين صفاني فليكن في ظلمة الليل إلى نور القرآن فليكن في ظلمة الليل إلى النور القرآن إنما العيش جوار الله بدار الأمان إنما العيش جوار الله في دار الأمان الله ìwọ náà lọ́pọ̀ tí wọ́n fi ń dáwà sí tó bá irú èmèrè wọ́n tí ọgbọ̀ irú èmèrè wọ́n ni ẹ tó ń fi mọ̀jẹ́ fi ń dáwà sí lónìí èmèrè dí ọ̀gẹ̀dẹ̀ ni ọlọ́run ẹ̀sẹ̀ èmèrè dí ọ̀gẹ̀dẹ̀ ọ̀dá Májì àmára àti ọjọ́ ìyàwó orí ọmọ abájọ ìwọ́n náà lọ lè fẹ́rẹ́ ìrìn lábáyá. Máa ń yúrí bí mú ní kàríkì náà ní ẹni fẹ́ wáyé tó fẹ́ ráyé wá tó sì fẹ́ kú láyé tí ọ̀fẹ́ káyé ó gbàgbé ògbó ohun fàlíyàdà àníò táwà ní. Nígbàtí gbogbo aráyé bá ń lé mánsàn tí wọ́n ń lé fẹ́nsà tí wọ́n ń lé húbùrì àṣà tí wọ́n ń lé fẹ́nsàs tí wọ́n ń lé limousine fàlíyàdà àníò táwà ní ìwò má bà wọn lé. Fàlíyàkún bí ìsúlùmọ́tì lẹ́ẹ̀lì àfádà à ń pariwo àfádà lẹ́yìn sí gbogbo wọ́nà lè ṣe bá àfádà ti ṣe ṣe ẹ̀lẹ́ túnmọ̀ náà ń gbó lọ́wọ́ hálúwánà àfádà ti wọ̀ àánú yìí ṣe yí àkálítú mímọ́ garasa ààbá òkun ètí bàbá ṣe lẹ̀lẹ̀ yìí jẹ yìí o fàdítẹ́kìrìsú máa yà kúlù ápùnà àkún sẹ́yìn òní gbé tọ́bọ̀ ọdẹ ni. Bí yẹn bá bá ọlá lẹ́bí ọba ṣiṣẹ́ kún yóò parẹ́. Bí yẹn bá jogún lẹ́bí ọba rẹ̀ nù fèèjì ẹ̀ ní yóò gbò.
àfi káwa náà lọ wọ halwa bá àti ẹ̀ lè ṣe tọ́mọ ọjọ́ òun káwa náà ṣe táwọn ọmọ ọjọ́ ẹlẹ̀ àfáwa ní fàníyà kún fi zulumati layli ẹni fẹ́ jíyàn ẹ wò ó nínú àwọn star tí ó ṣe fọ́ọ̀bù mọ́lẹ̀ láwó lọ́wọ́ tí ó sì ṣe pa nínú ara nǹkan tí wọ́n kọ́kọ́ fi gbà fún àfáàdá ó ní pé gbogbo àwọn àfáà wọn náà fẹ́ pa Awólọ́wọ̀ nítorí Awólọ́wọ̀ kọjá àyè rẹ̀ ọwọ́ bàtà wọ mọ́sálásí wọ́n wá ní àpàdà burú síbùrú ló láwọn gan làwọn ń já padà síbùrú dẹ́bà sí ilé ẹṣẹ́ gbogbo àfáà wá dìde pé àwọn gbọ́dọ̀ yanjú ẹ̀ ní àfáàdá wá sọ pé mo ti wò ó bí tí mo gbọ́ sẹ́ni kò sẹ́ni tó lè pa nínú wa àfáàdá ní kò sẹ́ni tó lè pa nǹkan kan ṣoṣo láàrin sí fún ipò tó fẹ́ déhùn ẹjá sọ fọ́lọ́ nǹkan mẹ́ta níbẹ̀. àfá kan wá dìde ńlọrọ̀ pé wọ́n ń dá wòlí ilé tí ẹni kọ́ mọ̀ òun ní táwọn tó lè sí lọ àfá àdámọ́ ọdá kòmúrò ẹni náà sì yẹn nẹ́fílà tí máa yí àti tó ní kó lè fi pọ́ pàlú abáfipà lónà ibi tí gbé ìyẹn ló kú sí àfá àdámọ́ sí wọn sọ fún àmì Awólọ́wọ̀ ò ṣe pa àkàndá Ọlọ́run látọ̀run níta lè ṣe fún un pé ipò tó fẹ́ dé tí fi rí Ọlọ́run fi yẹn kò ní débẹ̀ àtayá ọmọ ìkìyàmà sọ́dún ṣe sùúrù Awólọ́wọ̀ débẹ̀ tó jáde láyé ẹ̀sìn yẹn lé ní iyọ̀ Awólọ́wọ̀ ti wá kú yẹ ẹ̀rí kí á kó kọ rẹ̀ máa ẹwà àwùjọ tí àfáàdá tó sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti kú torúkọ àfáàdá ọwọ́ mi máa ń yorí ìmú ní kàríkì náà lè fàríyàdà àníwò táwà lè yorí ìmú ní kàríkì náà lè fàríyàdà àníwò táwà lè. níjọba ọmọ wọ̀nyí àwọn bàbá wọ̀nyí wọ́n gbàgbé tí ń jẹ́ ilé àfáàdá kọ́ mọ́sálásí káàkiri ní kọ̀rán ti kọ́ lé ilé tí àfáàdá kọ́ mọ́sálásí níbi gbé ní ẹ̀yẹ wá wò àfáàdá ní mọ́sálásí lẹ́kọ̀ọ́ wọ́n ní lábẹ́kúta wọ́n ní nílọrin ọgọ́rọ̀ lẹ́ẹ̀káàrọ̀ òjíire náà lórúkọ àfáàdá ń ti dún ó sì di ọdún nìló di 59 years táàfáàdá ti jáde láyé Awólọ́wọ̀ títí ẹ̀ ò tó bẹ́ẹ̀ òkìkí rẹ̀ àfáàdá tún sọ kínní kan ọkùnrin kan ló ń fẹ́ kọ́ hòtẹ́ẹ̀lì sórí mọ́sálásí abẹ́ níyẹn ní àfáàdá sì ti ń lo dáwọ́là ní Buhari ní Mùsìn ẹlẹ́mìí mo sọ àgbàlagbà tó tún lè sọ àpọ̀ náà wá tí nǹkan yẹn sí jù àfáàdáwà ní ọkọ̀ mọ́sálásí sórí ọkọ̀ hòtẹ́ẹ̀lì sórí mọ́sálásí ó ní ọdí ṣe rẹ̀ wọ́n sí bẹ́ẹ̀ olóòlò nílé òun sí bẹ́ẹ̀ àfáàdá ní ẹmọ́ palẹ̀ mọ́ àpò tó sọ àfáàdá ti èrò lé bàbá márùn lónìí kó tó di bí àwọn akọ̀ mọ́sálásí ìlàsà gbòròrò só ti dáyé ńgbà tí mo sọ tí kan ní bá sọ wípé mi ò yí sàgbàlagbà wọ́n fẹ́ gbọ́ta kí o nítorí àwọn kàrámà fàdámẹ́ tí ó hàn sí ẹ̀yìn ọmọ ọ̀pá tẹ́ẹ̀sì lẹ́rẹ́ ní sọ fún ìyàwó tàà lè sọ fún ìrìn ẹbá tí wá ní ti àbọ̀ àwọn alóyè àtọ́jú ẹ̀ àgbèrè ni bẹ́ẹ̀ ni àfáàdáwà sọ fún ẹni ẹ̀rí pé àtilé àti mọ́sálásí tó fẹ́ kó tẹ́lẹ̀ lé lórí kò ní jù báyìí lọ àtàyà mọ́lìkìyà tó bá wá kú síwájú mi wọ́n pa ọ́ ní ìgbèkìlì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló gbé ọ sí tí n bá kú síwájú rẹ ìgbàkigbà tó bá kú wọ́n pa ọ́ ní ìgbèkìlì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló gbé ọ sí níjọ́ tá a fà ń dá wí yẹn ṣèlú àwa lẹ́yìn ọgbọ̀n ọdún tá a fà ń dákú lẹ́ni tá à ń wí tó kú
wọ́n sì pa Ṣàgèdè wọ́n sì gbé sékèlè mẹ́ẹ̀ẹ́dọ́gba. Man yuridi mulika lijinani. Tọ́lẹ́dẹ́ tí a fi ń sọ̀rọ̀ tọ́lọ́ náà ní yọ́ máa rí bẹ́ẹ̀ wọ́n fi ti di ayé lẹ̀ wọ́n gbé ayé. Fani àkún fi sulumati láìní ìlànà ìlúkúrìánì. Ẹ̀yin náà dìde lóru fi sulumati lẹ́ẹ̀lì nígbàtí àwọn èèyàn bá pé ìjẹ̀bú méjì ìgbẹ̀rù ìsára. Ẹ̀yin ẹ wo ọjọ́ tí bàbá Muyideen Ajani Bello tí ń bájọba fà á sáfà kan lè sọ wẹ́ kí ó mọ jẹ pé ó fi hàn pé wọ́n dá kankan papọ̀ lọ́lọ́run. Ìjọba amúnimógún ṣùgbọ́n ọlọ́pàá tí ó sọ pé wọ́n mú Ọlọ́run ṣé máa bí aṣọ rẹ̀ ọfà ya. Ọlọ́run ní gbẹnu bàbá Muyideen Ajani Bello sọ̀rọ̀ nítorí wọn ọ̀dá nǹkan papọ̀ Ọlọ́run. Wọ́n wá ń wí wọ́n sì mú jẹ wọ́n bu èrè bí ìtẹ́fẹ́ gbà yẹn ní ó fowó ránṣẹ́ sí wọ́n má fi ránṣẹ́ owó foríkóná ń jẹ́ tó ti foríkóná mi nígbàtí wọn ọ̀pọ̀ tọrọ owó lọ́rọ̀ rẹ̀ wọ́n fi ti ayé lẹ̀ Ọlọ́run wá ní káyé ọmọ wá wọn ẹ̀yin náà dìde lóru ìlànà ìlẹ̀kúnríyà bí ó dínà bí làbẹ́jì rẹ̀ máa yàn lóru orí ọmọ má fi ilẹ̀ dì máa wọ́n bó ti wílẹ̀ ọ̀há tó kó dàbọ̀ jẹ́ pé fájẹ́ àti ìpínlẹ̀ àlá mẹ́ta ní pọ́ ìyàn ní gbogbo Ọlọ́run fi lọ́tì fún Ọlọ́run fi dúpẹ́ fún ó ti ṣe ṣe mí tó fi jẹ́ pé orúkọ tèmi ní àwọn tá nǹkan rí pọ̀ àwọn tá a dá lẹ̀ kan àdèdè ẹ̀ ilẹ̀ ń dèrè ẹ̀ àwọn mẹ́rin láforí jóná orin kíkọ táǹkọ̀ yìí èmi láti orí ọlọ́tọ̀ Abdullahi Akínbọ̀dé àti Fálọ́wọ̀ ayé ìgbà ni ẹ̀yẹ́ pé mùsùlùmí lónìí ìmọ̀ gbogbo kírísítẹ́nì ní forí kó àwọn ọmọ lọ àwọn wá ní káwọn náà máa forí kó àwọn ọmọ wa tẹ́ ń jẹ lọ padà mọ́kọ ìyáwó wọ̀lá ilá fàkàrà sáwọn ọmọ ìgbẹ́ lé ní àbí wọn sí ní sáwọn ọmọ tó kó bẹ̀ sáwọn ìtú ọmọ inú rẹ̀ torí lọ́pọ̀ ní ìlú ní ọmọ fẹ́ jó tẹ́lẹ̀ ní ọmọ tó lórí lọ ọ̀tẹ̀ àwọn ọmọ tí ọ̀tọ̀ kó fún mi lé kò yé mi mọ́kọ̀ òyìn nígbà tá kọrin yìí àwọn kírísítẹ́nì ìjọba bẹ̀rẹ̀ sí ní gbogbo ládùúgbò àwọn tí wọ́n lára àwọn tí wọ́n léèyàn ẹfí ẹni àmà tó borí wọn wọ́n wá dá 2000 fún wa pé kírísítẹ́nì ó borí gbogbo Allah. Mo bá kọ pé àwọn ọmọ tí ó dèmí náà kó dárí wọn mọ́ ní wà iná jùdáná Làwùmọ́lì gàlíbù, fàyínà jùdáná. Làwùmọ́lì gàlíbù. Wọ́jú ó dúró díẹ̀ kan ní bá a máa gbọ́ mẹ́sẹ̀jì bẹ̀. Wàyínà jùdáná. Làwùmọ́lì gàlíbù, fàyínà jùdáná. Làwùmọ́lì gàlíbù. Bọ̀dàngbógun bá ti tẹ̀ ọmọ aráyé. Bọ̀dàngbógun bá ti tẹ̀ ọmọ Ádámù. Wọ́n ní kí Ìsìlámù máa màǹgà ilé dúníyà. Wọ́n ní kí Ìsìlámù máa gòkè ọmọ Ádámù. Ìsìlámù ó sì ga gbogbo Ọlọ́run. Ìsìlámù ó sì ga gbogbo Ọlọ́run. Wọ́n ń bú wa wọn láwa ọ̀lára. Wọ́n ń bú wa wọn láwa ò lè yàn. Àwa sì lára àlè yàn. Àlékóríyá ni lára wa. Ọya wọ́n ń bú wa wọ̀ láwà kò lówó. ọ̀hún tí mo bí ní wọn bí àwọn Wọ̀ láwà ò léèyàn. Àwa sì lọ́wọ́ àléèyàn. Àlùkùrì á nílò wa. ǹjẹ́ fi máa pákọrin ni mí o mo fẹ́ kú ni wọ́n sì máa forin bú ọmọ tí mo mú dání tí ò mórin kọ tó yẹ kó máa pè ń tí mo bá wí ó ń ṣáájú mi ṣé wọ́n lakọrin ni àbẹ́mi lakọrin kí n tí mo wí ni ọmọ wí ọmọ dùnú má wí kọjá tí ọba wí ọ̀dọ̀ rẹ̀
wọ́n ń bú wa wọ́n láwa ọ̀lára ara wọ́n ń bú wa wọ́n láwa ò lè yan àwa sì lára àlè yan àlèkòríyá ni lára wa. Allah wọ́n bú wa wọ́n láwa ọ̀lára wọ́n bú wa wọ́n láwa ò lè yan àwa sì lára àlè yan àlèkòríyá ni lára wa. àwọn ará wa wọ́n pọ̀ lọ́kànrin ìgbésẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ọba ará wa ni wọ́n ń ṣe àti Mùsá àti Ìsá ará wa ni wọ́n ń ṣe àwa ọmọ lólódì kan nínú àwọn òjíṣẹ́ Olúwa àti wa ni gbogbo wọn ń ṣe torí Al-Qur'ani ti fi yé wa wípé amana rasulu bima unzila ilayhi wal mu'minina kullun amana billahi mọ́kọ̀ yẹn lọ́kànrin wípé ẹ mà wá gbèrè àbẹ́ gbèrè ànàbí Ádámà ò ṣe bára wa ní. ànàbí Nóà ò ṣe bára wa ní. ànàbí Sọ́líhù ò ṣe bára wa ní. ànàbí Iskandari ò ṣe bára wa ní. ànàbí Sọ́líhù ò ṣe bára wa ní. ànàbí Sọ́líhù ènìyàn. ṣe bára wa ní. nígbà tá a fàwọn ará wa àwọn tí a lọ kàrin ìgbà yẹn ló tó ṣẹ̀ṣẹ̀ wá kan wọn láwa lówó gbogbo ẹ̀ ló ní kórọ́ọ̀sì tó tẹ̀léra wọn. wọ́n ń bú wa wọ́n láwa olówó wọ́n ń bú wa wọ́n láwa òde àlọ́rọ̀ wọ́n ń bú wa wọ́n láwa olówó wọ́n ń bú wa wọ́n láwa ọlọ́rọ̀ àwa sì lówó àwa lọ́rọ̀ àlèkòríyá ni lówó wa. ọ̀ya. wọ́n bú wa wọ́n láwa olówó wọ́n bú wa wọ́n láwa ọlọ́rọ̀ àwa sì lówó àwa lọ́rọ̀ àlùkùríyá ni lówó wa. tàbá fẹ́ lówó àsìlọ́dọ̀ kéwú àmáyà Kùránì àfibánu a lè ka yàásí oníṣẹ́ ọwọ́ a lè ka sáwàkà oníṣẹ́ oṣù àwọn ìyá ọlọ́jà káka yàásí fún wọn abáka gbogbo ẹ̀ táwọn tó rí pé àti ń lówó lọ́wọ́ wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ibú wa wípé wọ́n láwa olóró wọ́n ń bú wa wọ́n láwa olè jà wọ́n ń bú wa wọ́n láwa olóró wọ́n tún bú wa wọ́n láwa olè jà àwa sì lóró àwa lè jà àlèkòríyá ni lágbára wa. wọ́n bú wa wọ́n láwa olówó oró wọ́n bú wa wọ́n láwa olè jà àwa sì lóró àdúlẹ̀jà àlùkùríyá ni lóró wa. tá a bá fẹ́ jà àmú katapílẹ̀ ọlọ́run aka láwọn ọ̀tá lórí. wọ́n fi ọjà mẹ́rin ìyàtọ̀pọ̀rọ̀ ìdésí ìyàrá ló fẹ́ra wọ́kọ̀ fọ́tọ̀ àwọn ìmọ̀mìnì láti dára sàmà lẹ́dí ìyàtọ̀pọ̀rọ̀ aláyàbọ̀ àtúkù ìtàlẹ̀ wọ́n bí ẹ̀dúgbò àtúnṣe sọ̀rọ̀ láti náà bá wọn nàbí nàbí nínú ọjọ́ kíkà ó tó ṣe fẹ́rẹ́ ilé kí mi lẹ̀ tó fi dàárọ̀ láwọn ọmọ rẹ̀. Orí tá a fi ṣèwé kèékú orí bẹ̀ o. Nítorí náà ẹni bá wá fẹ́ ṣẹ́kù ẹ̀yin tẹ̀lé kọrin orin tí yìí ló máa ṣẹ́kù ẹ má gbé yà síbi fújì o. Ẹ má kú lọ́nà bó ti wulẹ̀ ó le tó kò tí ẹ̀yẹ lé lẹ́yìn máa. Ẹ máa ń kú lórí àgbọ́ngbọ́n ní Al-Qur'ani ẹwọ́jọ́ tí alálìbùrídà ti kú ẹdín ní kí wọ́n máa ń kà àlìbùrídà bàbá ẹwọ́jọ́ tí àfáwọn ní mọ́jú lọ́sásí àti mọ̀íbí ẹwọ́jọ́ tí ẹ ti kọ́lẹ̀ tí ẹ débẹ̀ gbogbo àwọn orin wèrè tẹ́ ń kọ́ ní ìsìn tálọ́ ní tí èrè wọn mọ́ ìsìnkàn lọ nígbà kan ní dẹ́gbọ́dẹ́gbọ́ ta ló tún kúrò rẹ̀ mọ́ àdúgbò yìí náà sì ní ta ló tún kúrò rẹ̀ mọ́ sàṣúṣe tún dé ní ìsìn àdúgbò ìkẹ́ tó sọ pé wọ́n ẹ̀ dáa ló mi cry dragrin ó sì dáa ẹni ayé sì gbàgbé
ẹ wá wò ó tó ń ti bí Barrister ṣe gbé tiẹ̀ tó mú ìsìlámù díẹ̀ wọ́ ní jọ́sẹ̀kù díẹ̀díẹ̀ gbogbo àwọn tí ń yọ lùgbà alẹ́ tó gbórí wọn mọ́ níjọ́ tí Àyìnlá ọmọ wúrà tí ohun àti Fàtáì olówó ń yọ̀ tí ń búra wọn àwọn èèyàn máa sáré dárùn wá lọ gbọ́ orin wọn èébú ni a sì ń bú. Àyìnlá ọmọ wúrà ó kọrin títí ó bú olówó yọ̀ sí ẹ̀sìn mọ̀ wípé àwọn kan wà Ọlọ́run ó fi èébú rán wọn. Ìgbà tí mo dé Mísírà asílẹ̀tọ̀kẹ́ ìgbà mo dé Mísírà ni mo tó mọ iye Àyìnlá. Wọ́n sọ wípé nínú akọrin Áfíríkà tí wọ́n recognize wọ́n wá kọ Àyìnlá sí nọ́mbà 3. Àyìnlá ọmọ wúrà wọ́n ní orin rẹ̀ ní Sákìrù ó dẹ̀ ní Hẹ́dra. Nínú àwọn tá a ní òsì máa yí rẹ̀. Ìyẹn ló dé ìdìbò máa arẹwà nígbà tó ń gbé ti ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ìgbẹ́ ìsìnkú wọ̀nyí. Àṣekọ̀ àṣẹ tó lọ́pọlọ àwọn pé táwọn kékeré pọ̀ ń ní ìṣe papọ̀. Orí ọmọ wa gbé orí ọmọ ẹgbẹ́ o. Lè bá mi tí ọkọ̀ yẹ́yẹ́ kọ̀ọ̀kọ̀ kẹ̀. Orí ọmọ ìrìn orí ọmọ ẹgbẹ́ ẹ̀ kò ní lásìlẹ̀tì mọ́. Gbọ́dọ̀ ọ̀dà àyà àmì ọ̀dà bàbá mi. Ọ̀dà pé ìyá mi lo 110 years kó tó kò sì fi jọ́kọ̀ bàmíjẹ́ sí mi. Bàbá mi sì ń bẹ láyé 137 years. Ọlọ́run bá mi sún dáadáa. Orí ẹni lọ, ẹni tí mo mú wá nígbà tí o ṣàdúrà níbẹ̀ fún mi, orí bí òní ọmọ òní yan. Irú wa ẹ̀mí púpọ̀ tí bàbá mi lò, bàbá mi sì ń lọ kírun mọ́sálásí. Ó sì ń lọ kírun jímọ̀. A wá fi ọmọ kan tì pé kó máa tọ́jú bàbá. Ara ọmọ yẹn ọ̀pá yá. Bàbá bá ní ẹbí nínú ìsúnmọ́ o. Oní gbé ìsúnmọ́ dàbà bá ti rí ọdún. Tọ́lọ́mbà lè fẹ́ mi náà lálàáfíà mi bàbá mi tó wọ 137 tó sì ń lọ tó sì ń bọ̀. Nígbà yìí wọ́n á tọrọ 150 fún mi ní pé bàbá mi ti lọ 130 tèmi náà bá lọ ti ẹ̀ lọ díẹ̀. Àwọn ọmọ ẹ̀ wọ́n ń bá a lọ 200 kẹfẹ́ ká máa sá mi. Sí lé mọ́. Máa mú yòrìdì mọ́líkàlìkì náà ní fàlíyàdà àníwò. Bí kí ọmọ tí wò yọ ọ̀kẹ́rẹ́ iná òwì. Máa yòrìdì mọ́líkàlìkì náà ní fàlíyàdà àníwò tàwárí. Fàlíyàkún fi sùlùmọ́tì láìlì. Ọ̀yá. فليزل صوما بصوم إنما العيش جوار الله ọ̀kàrí bára láwùjá ọmọdé yá bá bí ọyẹ kó lè ilé yá ní ẹ̀kùrù ló náà rẹ fọ́mà mi lówó wàyí ibi mọ́ ní kàríkì náà lè fàníyàdá àdíhù tẹwà ní ọ̀kàrí ọmọ fàníyàkú bí sùdúmọ̀tì lẹ́yìn ìlànà rírí kúrìyàdì fàníyàsí sọ́mọ̀ bí sọ́mí ìdíyà ìsàfàmì ìnámàlìyà èṣù tí wà ló láì fi dáríyà
tí Ramadan bá lọ tán orí omi bí Ramadan bá lọ tán fàlìyàsí sáwọn mi sọ́wọ́ àwẹ̀ Monday máa gbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwẹ̀ Àlàmísì máa gbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan nítorí pé oúnjẹ tá a ní ká máa jẹ yìí ó níjọ́ kan tí mo ní fi lò àmọ́. ìnàbẹ̀rẹ̀ ẹ̀sùn ti wá rò láyé fi darí àmàlí. ọkàrẹ̀ àlùbáríkà ni ó pọ̀ ọmọ afá sọ pé ó kúrò ọkọ ní àkọ́kọ́ Àjánásì lóòótọ́ ni afá ọ̀rá ìdà afá màmúdà afá màmúdà ti sá lọ ní owó ẹjú orí ìrànlọ́nà ọmọ àdùnnú kọ́ lọ Àjánásì àkọ́kọ́ kódà kìí ṣe nọ́mbà 7 lọ́wọ́ àmọ́ òun kò sẹ́ni ọba mọ́ àwọn tí wọn bàbá ti kú ọlọ́run àwọn Yínúsà ọ̀tá sínú mi pátápátá ni bá Yínúsà ó ní ikú tí ọba pa ní kọ́pá ọ̀ bẹ́yà kú mi náà lọ́pàá mi sí mọ́mọ́ orí ayé ìgbà táà tí à ń já gbogbo ẹni àjọ orí ìgbòho lẹ́bàá ní pẹ̀lú ọmọ tí mo mú Tàfíkì mẹ́mẹ́ àfáàtàyè pẹ̀lú wọn Àbùràsákì wà ní wọn Àbùràfí wà ní wọn ó tó ṣẹ̀ṣẹ̀ wá pẹ́ àwọn rẹ̀ ní Tàfíkì kí wọ́n tó wá rí àmọ́bọ̀sẹ̀ ní ojú bí ti ẹni wọn lẹ́ẹ̀dá ìyọ̀tọ́ ní ọ̀tọ́ ṣe di mú ní òkú olóòṣì fàlìyàsí sọ́mọ̀ bí sọ́mí ìnàbẹ̀rẹ̀ ayé ṣùfàdì ìnàbẹ̀rẹ̀ ayé sàmàlì ìnàmàlà àìṣù tí wà lóòláyé ìdárìlẹ̀ àmàlì. Ó ti tọ́dún kèlò tí bàbá sílẹ̀ ti kú 22 years ẹwò bá borí rẹ̀ tó ń ṣe ń dàbí ẹni gbé ń bẹ láyé wọ́n tán sínú ilé Ọlọ́run ni bàbá sílẹ̀ olówó ni bàbá sílẹ̀ àmọ́ ó yẹ kọ́kọ́ ilé ilẹ̀ tí ó kárí gbogbo àwọn ọmọ mọ́sálásí ní kọ́ káàkiri ẹwà wò bọ́lọ̀ tí wọ́n ń dá ilé yẹn padà fún gbogbo ẹ̀yàn ọmọ ṣe bí wọn náà tó mú bí ọ̀kẹ́rẹ́ ṣe bó ti kọ́ ní ilé ìjọ tí bàbá ọkọ̀ ibi lọ́lọ́kọ̀ ọkọ̀ tani wà yọ sàkọ́ ní sí pé ẹ̀bá ogun bàbá wa ló pé kò sí mọ́ ilé náà ni káwa náà ó dù kálíbà di ẹni tí ó mọ̀ ẹ wo bàbá wa Ṣéhù Ádámà lọ ayé lórí ó dàbí ẹni pé tí wọ́n náà tí wọ́n 20-something years ẹ̀wọ̀jọ́ jẹ́ ti fún tórúkọ wọn parẹ́ bàbá Kàmáàlì dí ní àyà Ádámù ẹ̀wọ̀jọ́ jẹ́ ti fún tórúkọ wọn ẹ̀wọ̀ Ṣéhù Àbùyẹ̀kí ní Mùsùlùmí bí àyà ọ̀tàálá áníwò ẹ̀wọ̀jọ́ jẹ́ ti fún tórúkọ wọn parẹ́ ẹjẹ́ ní tó báyìí bẹ́ẹ̀ni bàbá ṣàdúrà báyìí ẹ̀tẹ́wọ́ ṣàdúrà orí omi máa bọ̀ ń bí bàbá ní ẹmọ́ bọ̀ alájọ orí omi gbogbo wa táwà bí bẹ́lẹ̀ bí ọ̀bá nífẹ̀ẹ́ orí omi ọ̀tá rí ọgbọ́dọ̀ wà bí ilé torí àwọn ọ̀rẹ́ rẹ̀ la kóra wa jọ pé à ń fẹ́ táwọn akàtọ́ fún wa pẹ̀lá wa ní orí omi fans club ẹ wá bá mi nàka sí pé rídíwá tàbí Abdulateef Kẹ́hìndé Oríyọmí ẹni ń fẹ́ Ọlọ́run ò fẹ́ ìyẹn tí ó fẹ́ Ọlọ́run má fẹ́ ẹni fẹ́ rí ẹ Ọlọ́run kò rí ẹni tí ó fẹ́ rí ọ Ọlọ́run má rí. La ilaha illallah.
o. La ilaha illallah. Ẹni forí yọmí kò dìde bá mi sọ. La ilaha illallah. Ẹnáwó sí kẹ́ bá mi ṣàdúrà fún wọn. La ilaha illallah. Gbogbo ẹni fẹ́ ọ Ọlọ́run fẹ́ wọn. La ilaha illallah. Èèyàn tí ó fẹ́ ọ Ọlọ́run má fẹ́. La ilaha illallah. Ẹni fẹ́ mú ẹ o Ọlọ́run ó mú. La ilaha illallah. Ẹni fẹ́ yẹ̀yẹ́ rẹ o Ọlọ́run ó mú. La ilaha illallah. Ẹni bá ní òkú lómi àkú. La ilaha illallah. Ọlágbólóhùn Ọlọ́run ọba Ọlọ́run. La ilaha illallah. Ẹ pé la ilaha illallah o. La ilaha illallah. Ẹ pé la ilaha illallah o. La ilaha illallah. Oríyọmí o la ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Aya Oríyọmí o kò ní tẹ́. La ilaha illallah. Ọlọ́run ní ilé ẹ̀kọ́ lẹ́dẹ̀ ọkọ rẹ̀. La ilaha illallah. Muhammadu Rasulullah. La ilaha illallah. Muhammadu Rasulullah. La ilaha illallah. Orí ẹni ń fẹ́ o Ọlọ́run ò fẹ́. La ilaha illallah. Ẹni fẹ́ kẹ́ o Ọlọ́run ò kẹ́. La ilaha illallah. Ẹni lóhun ò ní kẹ́ o kọ́ Ọlọ́run má kẹ́. La ilaha illallah. Ìyá tí òbí inú rẹ̀ ò kọ́ Ọlọ́run fẹ́ wọn. La ilaha illallah. Oríyọmí ọlá rẹ̀ kọ́ máa ga lọ. La ilaha illallah. Àlá ìlà La ilaha illallah. ìlà ìlà ẹ̀. La ilaha illallah. Sọ́ọ̀mọ jójó ni La ilaha illallah. Oríyọmí ò kọ́ máa ga lọ. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Lókè lókè lọ́lá Oríyọmí. La ilaha La ilaha illallah. ẹgbẹ́ la ilaha illallah. La ilaha illallah. Gbogbo ọjọ́ tí ayé bá ń sọ la ilaha illallah ní kọ́ máa ga sí. Àmín. Bí la ilaha illallah tí ò ti wálẹ̀ ò ní wálẹ̀. Àmín. Gbogbo àwa tá a bá ṣe àmín bẹ́ẹ̀ lọ́lọ́run ó sì tọ́ ẹnì kọ̀ọ̀kan wa náà. Àmín. Àtàwọn ọmọ wa. Àmín. Ọlá Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Àmín.